Yorùbá bọ̀ wọ́n ní ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ tára bá ń dẹni gbogbo ayé ní bá ní ìtàn. Ọmọdé á wá, àgbà á wá, àtọ̀tún àtòsì ni wọ́n á máa wá. Ọwọ́ èpo láráyé ń bá ní ńlá, ẹ̀gbọ́n ta ló fẹ́ bá ní látẹ̀jẹ̀? Táyé bá ń dùn ṣé o gbọ́ rẹ̀ ṣọ́ra ṣe. Ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́ lọ́jà à ń jọ̀fẹ́ kú ó mà rẹ́ nìkan. Yorùbá bọ̀ wọ́n ní àdàbà ọ̀nà ní à ń sùn bẹ́ẹ̀ tí kì bá dá pẹ́rẹ́ ìsìlẹ̀ yìí máa sàn lọ. Owó ń bẹ́ẹ̀ gbé òun bùnà bùdànù ó ti gbàgbé pẹ́nu abo mọ́mọ́jẹ́rí. Ó wá kóbìnrin káàkiri ó ń ṣe fàájì ó ṣayé ó rántí pé ibi tó dùn làbó ń sàbálé bí àbàtà bí àkùọ̀ bí omi tútù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó bá di àpáta pẹ́rẹ́ kíá làbó máa fìrígè. Ìgbà yẹn ni wàá ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé kò sí nǹkan kan tó kan obìnrin pẹ̀lú àbá ẹ̀. Tí obìnrin bá wà lórí àbá tábàtà bá di àpáta mọ́ ọ lọ́wọ́ pẹ́rẹ́